egungun tó ń ṣe bí ìhòòrò tó bá ṣe bí ògìdó olùlàájú mọ̀nàmọ́ná fojújọ ká ní kì í ṣọ̀ká àmọ̀tẹ́kùn fojújẹkùn ní kì í ṣẹ́kùn ṣebí kan ṣe bí èrè ní kì í ṣòun ó wù mí kí n dàbí Àyìndé Ògún tí n bá lọ tán kọ́ máa jẹran mi Fuji music yóò ta ló mọ̀ túmọ̀ of Fuji music ta ló mọ̀ definition of Fuji music. It's an abstraction of musical genres, collection of musical genres. Tẹ̀mí dẹ́sẹ̀ kò tó dé Kaduna òde convention ayé tí mo wà lórí. Ọmọlá ìjọba gbọ́ tẹ́gítẹ́gí. Like seriously? Bàbá Túndé bàbá Bájídé bàbá Ayétúndé mọ̀ ń gbó lẹ́nu bí àjàtà. Èdè tí ń bá pé ó ṣe fètè àbùkù kan. Tọ́lá mi láyìnlá ọwọ́ lu ẹsẹ̀ ìjó. Èmi láyìnlá ọwọ́ lu ẹsẹ̀ ìjó. Wọ́n ní àmọ́ bá ní gbòǹjò rí. Yọ bàyẹ̀ ní ìmọ̀ ohun tí ò mórí. Gbogbo bàbá ẹni parí ẹ̀ mọ́ bí èdè tí ń bá pé ó ṣe fèdè àwọn òkùnkùn. Ẹ̀rù ọba ní mọ́bà. Olúmagà. Aláàjì wẹ́lá lájà alálùbáríkà ẹ̀mí wà ágùn àtúnṣoríire. Aláàjì wẹ́lá lájà alálùbáríkà ẹ̀mí wà ágùn àtúnṣoríire. Sayidina Abubakar Sidumbi Malunki Alhaji Belalaja Alalubariga ẹ̀mí wà ágùn àtúnṣoríire. Alhaji Belalaja Alalubariga Ẹ̀mí wà ágùn àtúnṣoríire.